Olóyèdè Alájì máa jẹ́ bá sí létà mo ní mẹ́sìlì ọ̀bọ̀n mi lè ra fẹ́ǹsì báyìí. Ibi ó bá lọ là ń lọ, ibi ó bá lọ là ń lọ, ibi ó bá lọ là ń lọ. Ustaz Jamiu Olóyèdè, you are welcome. Máa jẹ́ bá sí létà. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad kama sallaita ala sayyidina Ibrahim وعلى آل سيدنا إبراهيم في العالمين إنك حميد مجيد. يحييكم بالتحية والإسلام المباركة قائلا السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàdì gbogbo àgbáláyé èyí tí ẹ ti ń retí wa láti àná gẹ́gẹ́ bí ìṣe àti àṣà wa every Friday láti máa fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ but mo sọ́rí pé mi ò lè ṣe program ní àná due to gbogbo yín lẹ́mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí mo wà ní Nàìjíríà and then we are all busy too much busy. Wala rí mo ṣe wà ń jẹta mo ṣe upload pé mo wà pẹ̀lú ọ̀gá Ayédáadé Gbádéwọ̀lú wọn MC Olúọmọ nọ́mbà 1 ọmọ tó ju ọmọ lọ́mọ tí wọ́n ń sọ ọmọ tọ́lọ́hún wà lẹ́yìn ẹ̀ torí pé ó ń ṣe tọ́lọ́hún Ọlọ́run náà dẹ̀ ṣe tiẹ̀ so that another two routes almost the same thing. We are busy due to ongoing election, you know. So that you know, ẹ má bínú pé mo ní máa wá ní 2 o'clock but in the ilmu saa ọ̀dọ̀ Ọlọ́run ni ìmọ̀ àsìkò wà. Tó bá ní in the ilmu saa ọ̀dọ̀ Ọlọ́run ló mọ̀ àsìkò tí gbogbo nǹkan tó máa bọ́ sípò. Ẹ̀dá lè máa ronú Ọlọ́run náà máa ro tiẹ̀ ṣùgbọ́n t'Ọlọ́run ló máa ṣe. Tó bá dẹ̀ ń ròyìn pé indala ilmu saa ẹlòmí ò mọ̀ túmọ̀ ọ̀rọ̀ yẹn kò mọ̀ bọ́rọ̀ yẹn ṣe kẹnu tó. Àwọn ẹ̀dá la máa ń dá àsìkò ṣùgbọ́n Ọlọ́run fún ara rẹ̀ ló ní àsìkò yẹn lọ́wọ́. Àwa kàn máa ń rò pé àwa fẹ́ dá àsìkò ní tí ó bá ṣe dédé àsìkò t'Ọlọ́run yẹn ń tọrọ ẹni. Làáfà kan jí ní yuridu limari an yuta amanahu wa yaba Allahu ila man arada. Afa ní yuridu limari gbogbo ẹ̀dá lè máa ń ronú an yuta amanahu nígbà báyìí àsìkò báyìí mo fẹ́ ṣe nǹkan báyìí àmọ́ wa yaba Allahu ila man arada tó bá wọn Ọlọ́run á ní ohun tó fẹ́ ṣe lásìkò yẹn òun Ọlọ́run fẹ́ lo àsìkò yẹn fún nǹkan míì ó lè bọ́ Ọlọ́run dìyà ó lè bọ́ Ọlọ́run dùn nǹkan so that aago méjì tí mo ṣàdéhùn Ọlọ́run ò gbà bẹ́ẹ̀
ẹ pé aago mẹ́rin ló kọjá báyìí ṣùgbọ́n ẹ má bínú sí mi torí tọ́ Ọlọ́run ọ̀rọ̀ pọ̀ gan lẹ̀ tí mo fẹ́ sọ ọ̀rọ̀ pọ̀ gan o àwọn kankan ti ṣẹlẹ̀ oríṣiríṣi in fact oh my God I have a lot of things to say but I don't have time but I will just excuse myself to brief a little bit mo kàn máa sọ díẹ̀ nínú ẹ̀ nítorí ọ̀rọ̀ pọ̀ gan ohun iye tọ́pìkì ní ìkìlọ̀ fún àwọn onísọkúsọ in fact ṣé àwọn tó ti sọ ìsọkúsọ kí a tó ṣe election ní ká sọ ni àbáwọn tó ti gbé wèrè wọn jáde after election àsìkò election àbáwọn tó rí bẹ́ẹ̀ wèrè wọn lórí social media bí àwọn ọmọ wèrè aláṣẹ́wó ní tíátà yẹn àwọn ọmọdé pé àwọn ọmọ onídọ̀tí pé àwọn alágbe táwọn náà bọ́ tó sí àwọn ọ̀gọ́bẹ̀ tí ní jábọ́ tẹ́ pé ìwọ̀n tí wọ́n ń jẹ lẹ́nu ni wọ́n mọ̀ àbáwọn pásítọ̀ tẹ́ pé tí wọ́n ríran èké nǹkan ṣẹlẹ̀ ń lu ìgan ọ̀rọ̀ wà lẹ̀ gan òṣùwọ́n kọ́ ló ń gbà fún wa àwọn pásítọ̀ wa di wèrè sórí mídíà àwọn oníran èké ga ṣùgbọ́n mi fi bẹ́ẹ̀ free mi dẹ̀ bẹ́ẹ̀ láì dáadáa bí tí mo wà yìí ọlọ́ máa gbà wá láàyè dáadáa ṣùgbọ́n àsìkò ọ̀rọ̀ ó ń tó bọ̀ ẹni pé mo sọ pé mo ní àsìkò ọ̀rọ̀ ṣe kí ni ó ń tó bọ̀ báyìí ìgbà díẹ̀ náà ló kù tóníkálùkù máa gbẹ ìsan ọ̀rọ̀ ẹ̀ lórí mídíà yìí ẹ gbọ́ ìgbà díẹ̀ ló kù ẹlòmíì ó máa fi péèjì ẹ lẹ́ ó máa sá lọ ó máa lọ ókun péèjì mi kí mo sọ ẹlòmíì máa fi péèjì ẹ lẹ́ ó máa lọ sá lọ ó máa lọ ókun péèjì mi lórúkọ fake torí pé awí fún ni kó tó dá ni àgbà ẹ̀kẹ́ ni pàápàá jùlọ àwa tí a jẹ́ ọmọ Yorùbá tó já sí pé láti bí over 3 years láti ń bára wa sọ̀rọ̀ lórí mídíà yìí pé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká fira wa ṣọ̀kan àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká finú konú ẹ jẹ́ ká fikùn lókun gbogbo nǹkan pẹ̀lú àsìkò ẹ̀ ni àsìkò tá a wà yìí Yorùbá ló kàn láti di president tàbá wá sáwò tá sáwò Yorùbá tó kàn yẹn òun náà ni Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bàbá fúnra ara wọn tún wá sọ pẹ̀lú confidence pẹ̀lú ìgbàgbọ́ ipe èmi ló kàn ẹgbẹ́ kínní yìí wá ohun èèyàn òun ló wọn Ọlọ́run ẹnu la fi ń kọ méje mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé Ọlọ́run ò dójú tì wá látara bàbá wa Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu in fact mo wà overwhelming àbí kí ni a máa ń gbé in fact inú mi dùn kọjá kí n sọ̀rọ̀ ṣòye torí pé bọ́lọ́run bá lo jàlálà rẹ̀ lé wa lórí pé mo ṣe ta ló fẹ́ mú mi tí ò bá jẹ́ kó rí bá a ṣe fẹ́ kí la fẹ́ ṣe fọ́lọ́run ẹ gbọ́ tọ́lọ́run ò bá ní kó rí bí a ṣe fẹ́ kí la fẹ́ ṣe fún Ọlọ́run ọba tó já sí pé tó bá ti gbede ẹnìkan ò lè mú ó ní tí bá gbé wá báyìí tí ò bá tẹ́yìn lọ́rùn ó ní fàlíyà kúrójú fi tá ti sàmáì ó ní tí ò bá ti tẹ́yìn lọ́rùn ó ní ẹbí ní kò lábẹ́ sọ́run èmi Ọlọ́run torí gbogbo ẹ̀dá tí ò bá gba kádàrá yóò gba kodoro ṣùgbọ́n wá dúpẹ́ pé tiwa lọ́lọ́run ṣe tó bá já sí pé èèyàn ọlọ́tẹ̀ èèyàn lórí burúkú ọ̀yàn ọmọ má ṣàǹfààní tẹ kóra ẹjọ́ tẹ̀ ń pẹ́ra yóò ní kẹ́nikẹ́ni má pè mí lásìkò yẹn jọ nítorí tọ́lọ́ mo wà lórí program má pè mí báyìí mo wà lórí program in fact ẹ̀yin tẹ kóra ẹjọ́ yẹn mọ àlè tẹ kóra ẹjọ́ tẹ ń jẹ Yorùbá nation yẹn
pẹ̀lú bá ṣe pariwo tó, arọ̀ yín, abẹ̀ yín, a ṣe wáàsí fún yín pé tó bá pé yóò tọ́ lóòótọ́ Yorùbá lẹ̀ ń jà fún, kò yẹ kẹ́ dájú tó lẹ́fù yìí. Ihun tó bá kàn ní ọ̀rọ̀ nìyàn ń mójútó. Ihun tó bá kàn inú ọ̀rọ̀ ènìyàn ń mójútó. Bàbá wa Aṣíwájú Ahmed Bọ́lá Tinubu jáde, wọ́n náà wọn ló kàn, Yorùbá ló kàn. Gbogbo àwọn ọmọ pé Yorùbá ló kàn lóòótọ́. Àwa rí pé Yorùbá wá jáde, Ìgbò jáde, Haúsá jáde. A dẹ̀ mọ̀ wípé àwọn Haúsá yìí, àwọn Fúlàní yìí, àwọn náà là ń bẹ lọ́hùn. Àfáàgìdì wọn ń lọ, you are welcome. Àwọn Haúsá Fúlàní yìí là ń bẹ lọ́hùn, kọ́lọ́hún gbà wá lọ́wọ́ wọn, kọ́lọ́hún yọ wá kúrò nínú oko ẹrú Fúlàní tí gbogbo wa ń pariwo. Because a mọ̀ pé kíní yóò balance, torí pé Nàìjíríà gbogbo àjọ wà. A dẹ̀ rí benefit tí àwọn tó wà ní north tí wọ́n rí ju àwa tá wà ní south lọ. Ok, Yorùbá wá jáde pé òun náà fẹ́ lọ di president, kóun náà lè mú benefit yẹn wá sí south. Kí ló pọ̀ jù káwọn ọmọ Yorùbá ká ràn lọ́wọ́? Àsìkò ẹ̀yin kan wá dìde ogun, ẹ wá dìde ọ̀tẹ̀, ẹ wá ń pariwo kò ní sí election o, kò ní sí election o, káwọn èèyàn má dìbò o, káwọn èèyàn má gba PVC o, káwọn èèyàn má dìbò o. Ẹ wá wo ohun tí ó padà wá ṣẹlẹ̀. Ṣé mọ̀ wípé tí kì bá ṣe pé Ọlọ́run ọba fúnra ara rẹ̀ tó ṣe nǹkan náà bó ṣe wù ú. Ṣé mọ̀ pé ayin aláburú yìí ẹ fẹ́ kó bá ìran Yorùbá tán. Wàláhì tàlá, ẹ fẹ́ kó bá ìran Yorùbá níbi àwọn ọ̀rọ̀ ẹnu yín lórí mídíà, because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pé 18 years, àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ pé 18 years ní 4-5 years ago, 5 years, 4 years, 3 years ago, this year, láwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ pé 18 years ṣẹ́ pé orí mídíà ni wọ́n lajú sí. Ẹ wá mú àwọn ọmọ yẹn, ẹ wá turn brain wọn, ẹ wá corrupt brain àwọn ọmọdé bíi pé àwọn ọmọ yẹn ò rí another benefit, another good aspect nípa ọ̀rọ̀ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ́. Débi pé gbogbo àwọn ọmọ yẹn ẹ wá sọ Tinubu di èèyàn burúkú lọ́dọ̀ wọn, tó dẹ̀jà sí wípé ẹni yìí ẹkún Yorùbá, wàhálà Yorùbá ló ń bá lọ sókè yẹn. Tó bá ń sọ̀rọ̀ owó, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ní owó lọ́wọ́ tẹ́ pé ìran díran ò lè tòṣì mọ́. Tó bá ń sọ̀rọ̀ agbára, inú àwọn tí wọ́n ń pàṣẹ, inú àwọn tí wọ́n ní agbára tí wọ́n ń pàṣẹ ní Nàìjíríà l'Aṣíwájú wà. Ṣùgbọ́n Aṣíwájú rí ìṣòro tó ń ṣe wá. Ó dẹ̀ mọ̀ wípé òun ò lè tán ìṣòro yẹn tóun ò bá dórí síìtì yẹn. Tí òun ò bá dórí síìtì yẹn, òun ò ní nǹkan tóun lè ṣe. Ṣùgbọ́n ẹ̀yin aláburú ẹ̀dá kan wá dìde, ẹ wá ń retí k'Aṣíwájú ṣubú. Gbogbo ẹ̀yin tẹ́jọ́ ọmọ Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ tẹ́jọ́ ọmọ Yorùbá tí ẹ̀ ń retí ìṣubú Aṣíwájú, gbogbo yín tẹbí tará yín ẹ máa ṣubú ni. Tọmọ tẹbí yín ẹ máa ṣubú ni. Àdàbí tó bá yẹ kí bóyá bàbá yìí ó ń gbèrò dáadáa fún wa lókù. Ẹ wá sọ social media, ẹ wá sọ di ohun tó já sí pé bí èèyàn bá ṣe mídíà báyìí, èèyàn ní gbọ́ ohun tó máa tẹ́ lọ́rùn nípa Nàìjíríà. Ẹ wá rọ́bìṣì Nàìjíríà, ẹ máa sọ̀rọ̀ Nàìjíríà láyé dá. Ẹ ní sùúrù, ṣe bí Nàìjíríà làwa náà wá láti bí ọ̀sẹ̀ méjì yìí, over 2 weeks mo ti wà Nàìjíríà. Alhamdulillah, ilẹ̀kùn dẹ̀ ni mi tí mo ṣí sílé tí mo ṣí sáà, mi ò gbé Nàìjíríà, ìlú òyìnbó yàlẹ̀ mi náà gbé with all my family. But òun ti bẹ́ẹ̀ náà, mo ti rí wípé Nàìjíríà yìí kò ṣe bó ṣe ń sọ̀rọ̀ ẹ̀ lórí social media náà ló ṣe worst tó now. That's why pé àwọn kọ̀ọ̀kan wà tí n bá ṣe ní Nàìjíríà, máa fẹ́ ṣe Nàìjíríà láti bí káwọn èèyàn lè mọ̀ pé Nàìjíríà worst dé level yẹn now. Ṣèbóun ni mo wọ train láti Èkó lọ sí Abẹ́òkúta ní ọjọ́ election. Mo dẹ̀ mọ̀ọ́mọ̀ lọ wọ train yẹn ni. Mo dẹ̀ rí train yẹn bó ṣe rí. Ẹ̀rù train yìí tí n bá sọ wọn pé inú train Nàìjíríà ni mo wà, tàbí fẹ́ mọ̀ pé inú train Nàìjíríà ni mo wà.
ẹ wá rọ́bìṣì Nàìjíríà débi pé ẹ jẹ́ káwọn èèyàn ní ìgbàgbọ́ pé Nàìjíríà ṣe máa da ojú ti wá tì yín báyìí o ojú ti tì yín o ìdẹ̀kùn ti dé o ìgbéga ti dé o ìrọ̀rùn ti dé o gbogbo ọmọ Nàìjíríà lápapọ̀ tó wà lókè òkun ìrọ̀rùn ti dé o ẹni tá à ń wí gangan òun ló ti dé yìí o ẹni tá à ń wí gangan òun lọ́lọ́run ti bá a mú wáyé o Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tẹ́ ń pètèpèrò pé kò ní débẹ̀ tó ń ṣe balabolo tó ń ṣe bulubala òun lọ́lọ́run ti mú dépò yìí o Ọlọ́run ti jù yín lọ o Ọlọ́run ò jọ yín o Ọlọ́run ò ṣe kí ni Ọlọ́run ò jọ yín gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ gbogbo ẹ̀yin ọlọ̀tẹ̀ Ọlọ́run ò jọ yín o Ọlọ́run ti jẹ́wọ́ agbára ẹ̀ pé òun lọ́ba tó ń ṣe ohun gbogbo o Ọlọ́run ti fi àjùlọ hàn yín o ọba tó wá fi àjùlọ hàn yín yẹn ẹni tá à ń wí gangan mẹsáyà wa ti wá dé Nàìjíríà o mo wá fẹ́ kí gbogbo yín kẹ́ lọ mọ̀ wípé gbogbo ẹ̀yin tí ẹ̀ bá wa pariwo tí ẹ̀ bá wa ṣe àsìkò tá a wà yìí ẹ̀ ní rírọ̀rùn o ṣùgbọ́n àwa tá a pariwo ìrọ̀rùn ti dé wá bá wa o ẹ wo ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu Wasiu Ayinde. ẹni táwọn ti dé. Imam Fatai Zakaria, you are welcome. Now, bàbá wa ti wá dé báyìí o. Ìrọ̀rùn ti dé, ìgbéga ti dé. Ó ti dé sórílẹ̀-èdè Nàìjíríà o. Gbogbo ẹni tẹ́ni pé Tinubu ò ní débẹ̀, ojú ẹ̀mí ń lọ ṣe o. Tinubu ti wá débẹ̀ báyìí o. Àwa ní ìgbàgbọ́ pé èmi mo ní ìgbàgbọ́ pé àsìkò tí Tinubu dé yìí ó máa sàn wá sówó, ó máa sàn wá sọ́mọ, ó máa sàn wá sàlàáfíà, ó máa sàn wá sí àìkú baálẹ̀ ọ̀rọ̀. Èyí náà ti ẹ̀ wò láàárín ọjọ́ mélòó tí Tinubu dé ẹ wo ìṣòro náírà, ẹ wo ìṣòro náírà tí gbogbo wa ń pariwo Nàìjíríà. Ìṣòro náírà má ti di ogun àfìsẹ́yìn tí egun fi ṣọba yìí láàárín kò tí pé 3 days o tí Tinubu dé o. Òun ni Supreme Court wọ́n ti declare pé lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo àwa ta ní old naira wọ́n ní ká máa lọ ná lọ́wọ́, wọ́n ní ká máa lọ ná lọ́wọ́ títí di 31st of December. ṣe di pé ìrọ̀rùn ti dé. Ẹlẹ́ẹ̀kejì ẹ lọ mọ̀ wípé ìṣòro àìsíná ní Nàìjíríà Tinubu ti parí iná Èkó tipẹ́tipẹ́ o. Tinubu ti parí iná Èkó tipẹ́tipẹ́ o. Tó pé federal government ní kò yẹ kí Tinubu tanná Èkó. Ẹ dákun nígbà tí Tinubu wá di president báwo ni iná ò ṣe ní dúró l'Ékòó. Ìjọba lè fi lè mú náà dúró l'Ékòó. Báwo ni àwọn other state náà ò ní ṣe wọn ṣe ní ṣe náà wọn. Ló já sí pé ìrọ̀rùn ti dé sórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Gbogbo ibi tí bàtà ti gbé ń ta wá lẹ́sẹ̀ gbogbo ẹ̀ ní Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu mọ̀. Tí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dẹ̀ rẹ́dí àti bá wa bu omi ìtura sí ni mo yé sọ fún gbogbo àwa tí a jẹ́ ọmọ Èkó, àwa tí a jẹ́ Lagosian,
tá à ń gbé nílùú Èkó ẹ fura o, gbogbo àwa tá à ń gbé lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ á fura o. Ṣé ti rí ìdìbò presidential tó lọ tá a dé lọ́nà 25, gbogbo alárí bó ṣe rí o, gbogbo alárí bó ṣe lọ o. A rí wípé àwọn ọmọ yánnín nípò yìí, àwọn ọmọ àjòkúta máa mú mi tó ń pè lọ́mọ yíbó yìí, ẹ̀rí bó ṣe ń bá wa fi gagbága lẹ́kọ̀ọ́. Kò wá sẹ́ni tó fa ìṣòro àwọn ọmọ yíbó yẹn o. Wàláì tàláì súnmọ́bìláì lẹ́sí ìlà wùwà. Àwọn tó fún àwọn ọmọ yíbó láyé, tó fún wọn láyé jẹ jù, àwọn ọmọ àlè Yorùbá nation yẹn ni o. Ó lè máa proof ẹ̀ fún yín. Mo sọ fún pé àsìkò ọ̀rọ̀ tí ń bọ̀ díẹ̀díẹ̀. Àwọn olórí burúkú tó ń pera wọn ní Yorùbá nation látòrí òpònú ọmọ àlè local yahoo tó wà ní Kútọ́nù, àwọn ló dá gbogbo wàhálà yẹn lẹ̀, because àwọn ni wọ́n lọ kòlábò mọ́ Nnamdi Kanu nígbà ayé EndSARS tí wọ́n fi ń da Èkó rú. And the target tí wọ́n lẹ́kọ̀ọ́ ni wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu náà fẹ́ destroy. Gbogbo ara wọn ti ń gbà náà wípé Nnamdi Kanu ìgbà yẹn wà ní UK ló ń give order wípé kán lọ sí Oriental Hotel, kán lọ sí iléeṣẹ́ Tinubu, kán máa lọ destroy gbogbo ẹ̀. Tinubu náà fẹ́ destroy ìgbà náà, ṣùgbọ́n tọ́lọ́run ò gbà fún wọn. Kó tó wá di pé wọ́n padà wá lo propaganda lórí media pé Tinubu ló give order pé kí wọ́n lọ pa àwọn èèyàn ní tóge tí ò lè ṣe Tinubu. Ẹ̀wọ̀n ti pé propaganda tí wọ́n lò ń gbà náà ó jẹ àwa yìí náà wà ń lo òyìnbó, asáré fò bọ́ta, a ṣe fídíò àfi against Bọ́lá Ahmed Tinubu. Later lápadà mọ̀ wípé propaganda ni tí wọ́n ṣe, wọ́n parọ́ mọ́ Tinubu láti fi destroy Tinubu, láti fi bà Tinubu lórúkọ jẹ́. Ṣé mọ̀ pé òun ní gbogbo àwọn Yorùbá nation yìí wá gbé sórí nígbà náà lọ́hùn tó fi ń campaign against Tinubu. Ṣé mọ̀ pé àwọn náà padà wá fún àwọn ọmọ Ìgbò yẹn láyé jẹ. Mo wá sọ kinní kan fún yín, mo ní kí ló fà tí wọ́n fi lọ attack ilé lóyè Sunday Igboho ní ọjọ́ kẹta tí wọ́n mú Nnamdi Kanu. Ẹ ti máa gbọ́ bàbá ń bari ọ̀rọ̀ lẹ́nu mi. Ọjọ́ tí wọ́n mú Nnamdi Kanu, tí ẹ bá gbàgbé, ọjọ́ kẹta ni wọ́n lọ attack ilé Sunday Igboho. Kí ló fà tí wọ́n fi lọ attack ilé Sunday Igboho? Wọ́n padà bọ̀ wá sọ fún yín, ọ̀rọ̀ ìníkọ́ nìyẹn. Lè máa fi mọ̀ wípé àwa Yorùbá gbogbo fún ara wa, àwa la ta right wa fún àwọn ọmọ Ìgbò. Táwọn ọmọ Ìgbò náà fi ń ríra wọn gẹ́gẹ́ bíi pé bóyá Ọlọ́run wà lẹ́yìn wọn. Lẹ́kọ̀ọ́ tí wọ́n forí wa sọlẹ̀ sí, lẹ́kọ̀ọ́ tí wọ́n bí wa sí, lọ́mọ Ìgbò ń claim pé no man's land lẹ́kọ̀ọ́. Yorùbá, la ilaha illallah. In fact, ọjọ́ ọ̀rọ̀ ṣì ń bọ̀. Today is on the 4th of March 2023. Pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run, on the 11th wo ijọ́ mẹ́jọ a máa dìbò governorship election lọ́wọ́lọ́wọ́ báyìí pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run. Pẹ̀lú gbọ́lọ́dọ̀ Ọlọ́run, ṣùgbọ́n fẹ́ ká lọ mọ̀ kíní kan dájú pé ọ̀pọ̀lọpọ̀ àwa tí àwa jẹ́ ọmọ Yorùbá tá à ń gbé lẹ́kọ̀ọ́ àbí tá à ń gbé ní gbogbo ilẹ̀ Yorùbá tó yẹ pé ó jẹ́ ká jáde ká lọ dìbò tí à jáde, adìyẹ tó ń tọ̀ sínú ìṣàsùn níwá o, ó ń ba sàárè ara ẹ̀ jẹ́ ni o. Adìyẹ tó ń tọ̀ sínú ìṣàsùn ó ń ba sàárè ara ẹ̀ jẹ́ ni, torí wípé kò sí ọ̀nà kan tí a lè fi gba right wa àbí ká vote. Ó wá yà mí lẹ́nu fún gbogbo àwọn tó ń gbé lẹ́kọ̀ọ́, because mo rí Èkó dáadáa. Who is that? Mo rí Èkó dáadáa, mo dẹ̀ rí information Èkó dáadáa, but to my surprise, àwọn tí wọ́n gba voters card lẹ́kọ̀ọ́, tí wọ́n gba voters card is 6.something million. 6.something million làwọn tó gba voters card lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n to my surprise, àti according to record tí INEC gbé jáde,
àwọn tó dìbò lẹ́kọ̀ọ́ is 1.something million. Ibo làwọn 4.something million tó kù wá tí wọ́n dìbò. 6.something million ni rough estimate àwọn tó gba voters card lẹ́kọ̀ọ́. Tí ẹ bá lọ wo election tá a dì ní on the 25th of December táwọn ti kó ní o, ẹ rí wípé roughly 1.something million àti APC àti PDP àti Labour Party tó bá ka gbogbo àwọn tó dìbò is 1.something million. Gbogbo àwọn àwa tó kù tí a dìbò yẹn ẹ dákun, tó bá dẹ̀ di ọ̀la ẹ máa pariwo pé Nàìjíríà ò dá. Ṣé ìwọ fún Nàìjíríà lẹ́tọ̀ọ́ ẹjọ́ kí Nàìjíríà béèrè ẹ̀tọ́ lọ́wọ́ ẹ̀? Làwù akún wàlẹ́ẹ̀zà àlẹ́ in akù kó tó lè tọ́ pé ìlú ò dá, ìlú ò fún ẹ lẹ́tọ̀ọ́ ẹ. Ṣé wọ́n fún ìlú lẹ́tọ̀ọ́ tiẹ̀? Because àwa tá à ń gbé ìlú òyìnbó yẹn sìn, tó bá yá ẹ máa tó pé Nàìjíríà ò dá kò dàbí ìlú òyìnbó. Ẹ dákun, ṣé wọ́n lè máa gbé ìlú òyìnbó tán bí ẹ dá kó dásìkò election kó má dìbò? Kó má dìbò kó wá tó pé ìlú ò dá. Nígbà tí ẹ kí wọ́n fún ìlú lẹ́tọ̀ọ́ ẹ̀, kódà kó tiẹ̀ dìbò fẹ́ni tó bá ń mú ẹ̀, ṣé kò dájú bó ṣe jókòó sílé tí ò wá dìbò lọ? Ló fi já sí pé mo kí ọ̀gá wa Gbádéwọ̀lú wọn MC Olúọmọ. Ikú tó yáwó Ọlọ́run ní fipá MC Olúọmọ. Tó wá kí bí MC Olúọmọ ṣe ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́, bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn honourables, àwọn mínísítà, bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣiṣẹ́ ní Èkó ni. Mélòó láwọn ọmọ Ìgbò tó wà lẹ́kọ̀ọ́ bọ́ ṣe ń dàbí pé wọ́n pọ̀ ẹ̀wọ̀n pọ̀ tó dàjí Yorùbá. Wàlá Ìgbò tí tó ìlàjì Yorùbá tó wà lẹ́kọ̀ọ́. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló já sí pé wọ́n gba voters card, wọ́n jáde lọ dìbò. Ṣé mú yín ẹ gba voters card ẹ lọ dìbò fún ọmọ Yorùbá? Àwọn Ìgbò wá jáde, wọ́n jáde gan ló fà á tó fi dàbí pé Èkó rí bó ṣe rí yẹn. Ṣùgbọ́n o ẹ má lérò pé bójú máa rí pa governorship nìyẹn o, láyé kò lè rí bẹ́ẹ̀. Omi tuntun ti rú, ẹja tuntun ti wọnú ẹ̀, gbogbo ọkàn tó sùn lọ àti jí wọn báyìí. Torí pé mo rí àwọn àrídájú kan pé ọ̀pọ̀lọpọ̀ àwọn teachers lẹ́kọ̀ọ́, mi mọ problem tẹ̀ ní ẹ̀yin ṣiṣẹ́ lọ́dà government. Ọ̀pọ̀lọpọ̀ àwọn teachers ò lè jáde láti lọ dìbò according to report. Ẹ dákun, ṣé ẹ mọ̀ pé tó bá fi lè mú wa wípé a lose Lagos State, tí Ọlọ́run ò ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o, Ọlọ́run ò ní gbà o, ní tó bá fi lè mú pé lose Lagos State fún àwọn ọmọ Ìgbò, tí ẹ mọ̀ pé ọmọ Yorùbá lẹ́ ń bá yí ara yín jẹ́ yẹn. Tí ẹ mọ̀ Yorùbá lẹ́ ń bá yí ara yín jẹ́. Aṣíwájú ti ṣíwájú náà o, aṣíwájú ti wà lókè náà o, aṣíwájú ti wà nípò ààrẹ náà o. Ṣùgbọ́n ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń gbé lẹ́kọ̀ọ́, tí ẹ bá fi lè ṣiṣẹ́ pẹ̀lú APC, kí APC máa control Lagos State lọ, ẹ má lérò pé benefit tó ń bọ̀ látòkè yẹn ó máa circulate dé Èkó. Mo sọ̀rọ̀ kan nínú interview tí mo ṣe, mo ní ẹ má gbàgbé ohun tó ṣẹlẹ̀ lágbà ayé bàbá wa tó sick lábẹ́òkúta yẹn. Bàbá wa tó sick lábẹ́òkúta yẹn, nígbà tí bàbá wa yẹn wà ní presidential, ẹ rántí wípé àìsí ní the same party pẹ̀lú Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni bàbá wa ò ṣe fún wọn ní owó allocation wọn tẹ́ kí wọ́n fún wọn gbà yẹn. Tí wọ́n pé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ẹni tó strong, ló fi rí Èkó control láìmọye month, láìmọye oṣù tí wọ́n fi survive lẹ́kọ̀ọ́. Fẹ́ kẹ́ lọ mọ̀ wípé tí ẹ bá lọ jẹ́ kí ó lọ rí bẹ́ẹ̀, Ọlọ́run ní jẹ́ kó rí bẹ́ẹ̀ o, Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o, Ọlọ́run jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Gbogbo àwọn ọmọ Nàìjíríà, gbogbo àwọn ọmọ Èkó, gbogbo àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú o, ẹ jẹ́ ká ronú o. Àsìkò tá a wà yìí, tí a bá fọwọ́sowọ́pọ̀, Ọlọ́run ní ṣe tiwa níyàwó. Mo dẹ̀ fẹ́ lọ mọ kíní kan dájú wípé inú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta tájọ́ ń ṣe,
Ìgbò, Haúsá, Yorùbá, ẹ̀yà tó burú jù tó ya wèrè jù tó ń ya wèrè jẹ́ pé wọn ní àdéhùn òun ní Ìgbò. Mo ní sọ fún àwọn ọmọ Yorùbá nation gbà pé àwọn Fúlàní o àwọn Haúsá lè burú lóòótọ́ ṣùgbọ́n Haúsá ní àdéhùn, Haúsá kì í yẹ àdéhùn. Ẹgbẹ́ wọn tán sọ nígbà kan Buhari ò ní gbélẹ̀, àwọn Haúsá ò ní gbélẹ̀. Mo sọ fún yín pé Buhari tẹ̀yìn rí yẹn èèyàn Ọlọ́run ni Buhari lóòótọ́ lódodo. Àwọn náà wọ́n lè dọ̀mí sára o, wọ́n lè fọyín sí wọn lápò tán tutù díẹ̀ o, ṣùgbọ́n èèyàn tó níbẹ̀rù Ọlọ́run ni. Buhari ò dẹ̀ ní ṣe bíi Babangida. Buhari máa gbé ìjọba lẹ̀. Ẹ wò ń sìn nígbà tí wọ́n announce Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kò mà tí ì pé ọ̀sẹ̀ kan tí ìgbàgbára lé Tinubu lọ́wọ́. Buhari ti ń káwọ́ sẹ́yìn fún Tinubu. Abẹ́yìn ò rí fídíò yẹn ni ẹni sùn jẹ́ àwọn máa dùgbò mi máa lọ sísítẹ́ẹ̀mù mi o. Ṣé ẹ̀yin ò rí fídíò mi tẹ́yìn ẹ̀yìn Buhari ti ń káwọ́ sẹ́yìn fún Tinubu ni? ẹ̀jẹ̀ fi wọ̀nyí wọn tí ì ṣe swearing o. Ìkìdá wípé wọ́n announce Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu as a president. Ẹ wo Buhari mà ti ń káwọ́ sẹ́yìn fún Tinubu. Òun mà lélẹ̀ yìí àbó òrí ni Buhari mà ní ẹlẹgbẹ́ yẹn tó ní káwọ́ máa gbọ́. Very many. In fact, as far as Europe, the stock market